Ààrẹ Trump yarí kanlẹ̀, àwọn tó bá ní àìsàn wọ̀nyí kò gbọdọ̀ wọ Amẹ́ríkà o. Yorùbá bọ̀ wọ́n ní àdàbà kò náání à ń kùngbẹ́, iná ń jó ẹyẹ ń lọ ni. Kò jọ pé ariwo àti atótónu tí ọ̀pọ̀ èèyàn fi bọnu lórí ìpinnu ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump pẹ̀lú bó ṣe gbójú agan sí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ lásìkò yìí tú irun kan lára bàbá àgbàlagbà náà rárá. Kódà ó jọ pé níṣe ni inú ń bí ààrẹ Amẹ́ríkà lójoojúmọ́ báyìí pẹ̀lú òfin ìrìnnà tuntun tó tún gbé jáde. Ní báyìí, lábẹ́ ìṣàkóso Trump, bàbá náà ti pàṣẹ pé lẹ́yẹ òsọkà àwọn tó bá ní àìsàn pàtó kan tó ń bá àgọ́ ara wọn fínra, káwọn ẹni bẹ́ẹ̀ má wulẹ̀ dábàá pé àwọn fẹ́ gba ìwé àṣẹ ìrìn àjò sí ilẹ̀ òkèèrè, ìyẹn físà ti ilẹ̀ Amẹ́ríkà mọ́ o, nítorí bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ fi àkókò wọn ṣòfò lásán ni. Trump ti ní wọn ò gbọdọ̀ fún ẹnikẹ́ni tó bá láwọn àárẹ̀ ọ̀hún lágọ̀ọ́ ara ní ìwé ìrìnnà ti Amẹ́ríkà rárá. Òfin tuntun yìí wà nínú lẹ́tà kan tí ẹ̀ka iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà, èyí tí wọ́n ń pè ní State Department, ṣẹ̀ṣẹ̀ fi ṣọwọ́ sí gbogbo àwọn ọ́fíìsì tó ń ṣojú ilẹ̀ Amẹ́ríkà káàkiri àgbáyé, èyí táwọn eléèbó ń pè ní embassy tàbí consular offices. Bí ìta fàájì ṣe gbọ́, òfin náà ti fún àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n wà láwọn orílẹ̀-èdè òkèèrè káàkiri àgbáyé ní agbára láti wọ́gi lé físà àti ìwé ìrìnnà ìyẹn green cards ẹnikẹ́ni tó bá fẹ́ wọ Amẹ́ríkà pẹ̀lú àwọn àìsàn tí wọ́n tò sísàlẹ̀ wọ̀nyí. Lára àwọn àìsàn tí wọ́n láwọn ò fẹ́ káwọn àjòjì máa gbé wọ ìlú àwọn tàbí kí wọ́n wá gba ìtọ́jú rẹ̀ l'Amẹ́ríkà mọ́ ni àìsàn ọkàn tí wọ́n ń pè ní cardiovascular diseases, àìsàn èémí tí wọ́n ń pè ní respiratory diseases, onírúurú àìsàn jẹjẹrẹ èyí tí wọ́n ń pè ní cancer, àìsàn ìtọ̀ ṣúgà tàbí àtọ̀gbẹ ìyẹn diabetes, àti gbogbo àìsàn tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ríru tàbí ìfúnpá gíga èyí tí wọ́n ń pè ní metabolic diseases. Àwọn àìsàn míì ní àárẹ̀ ọpọlọ ìyẹn mental disorder àti àwọn àìsàn tó jẹ mọ́ iṣan ara tí kò ṣiṣẹ́ dáadáa èyí tí wọ́n ń pè ní neurological diseases. Àmọ́ kò tán síbẹ̀ o, òfin tuntun náà sọ pé àwọn aṣojú Amẹ́ríkà kò gbọdọ̀ fún ẹnikẹ́ni tí wọ́n bá fura pé ipò rẹ̀ lè mú kó ní èyíkéyìí àwọn àárẹ̀ wọ̀nyí lọ́jọ́ iwájú ní físà, bí kò bá tiẹ̀ tí ì ní àìsàn yìí lásìkò ọ̀hún. Lára àwọn tó wà ní ipò yìí ni àwọn tó bá sanra jọ̀kọ̀tọ̀, èyí táwọn eléèbó ń pè ní obesity, tàbí ẹni tí wọ́n fura pé ikọ́ fée ìyẹn asthma, ikọ́ àwúgbẹ, tuberculosis àti ẹ̀jẹ̀ ríru high blood pressure ń bá a fínra. Òfin náà sọ pé ìjọba ilẹ̀ Amẹ́ríkà kò fẹ́ káwọn èèyàn tí ìwọlé wọn àti àìsàn ara wọn yóò di ẹrù ìnáwó fún ìjọba pọ̀ sí i látàrí ètò ìwòsàn tí ìjọba ń sanwó fún táwọn ẹni bẹ́ẹ̀ lè fẹ́ láti wá jàǹfààní rẹ̀. Ohun tí ìta fàájì kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ báyìí ni pé bóyá òfin tuntun yìí yóò kan àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kàn fẹ́ lọ kàwé ní Amẹ́ríkà tí wọ́n sì fẹ́ gba student visa tí wọ́n wà ní ìpele F1 àti àwọn tó wulẹ̀ fẹ́ rin ìrìn àjò afẹ́ lọ sí orílẹ̀-èdè náà ìyẹn tourism ní ìpele B1 àti B2. Tẹ́ ò bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ní ọ̀rọ̀ tí ààrẹ Amẹ́ríkà sọ nípa ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà ti ń jà ròyìn nígboro ayé. Donald Trump ní òun ti kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú tí ọ̀rọ̀ rẹ̀ ń fẹ́ àmójútó pàtó ìyẹn country of particular concern, àti pé àfàìmọ̀ nílẹ̀ Amẹ́ríkà kò ní kógun ja àwọn agbègbè kan ní Nàìjíríà láìpẹ́ láìjìnà nítorí bí wọ́n ṣe ń ta ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì sílẹ̀ bí omi. Gẹ́gẹ́ bó ṣe wí, Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn ìta fàájì.